èmi kì í sọ nǹkan tẹ́mi ò mọ̀. èyí tó wá fún mi bàbá àzùlí akéwà gan mọ́. So kí nìkan tó bá dínú kan tí K3 sọ ń bí báyìí, kí nìkan tó bá dínú kan tó borin sọ ń bí báyìí, lẹ́yìn ìgbà tó ń praise gbogbo àwọn ọmọ tó ń tẹ̀lé wọn tó ń jẹ́ ká mọ capacity wọn bí kálukú wọn ṣe good sí àti oríṣiríṣi orúkọ tó fún wọn. Wọ́n dẹ̀ yẹ kó yé wa pé gbogbo àwọn táwọn gba ara Barrister kọjá o ní Barrister ṣoore kọ̀ọ̀kan fún náà fún ní kọ̀ọ̀kan tí kò jọ tẹ́nìkan. Àmọ́ bá wọ́n ṣe fún àwọn tó o kò sí anybody tó lè fi compare wọn because in his own lane is incomparable. Kò sí kan tó bá dín bẹ́ẹ̀ kí ló tún fa ariwo báyìí. Ẹ bá mi subscribe sí àpótí bẹ́ẹ̀ like ẹ share ẹ bá mi comment. Gbèsè àkúkalẹ̀ ọmọ mi. Ògbélégbè ó kàn bóza. Èyàn ògbóntarìgì kọ́mpósà Idris. Òun náà ń ṣe bẹ́bẹ́. Ògbóntarìgì kọ́mpósà Idris. Èyàn gbọ́dọ̀ kọ́mpósà Mẹ́sáyà. Èyàn mú fún mi bá fẹ́ káyéfì kọ́mpósà ohun tiẹ̀ káyéfì lórí tiẹ̀. Mú fún ọ bí. Gbogbo àwọn tọ́lọ́ fún wa lóní ránkì kò sẹ́lẹ̀gbẹ́ wọn ṣàwáwù wọn. Ìyanu kọ̀mpósà òun ń ṣàmà ní focus. Òun tún máa ń forí sọ story. Ọmọ mi àyànfẹ́ òun náà ń kọrin gan. Banana yẹn náà tún lè kú. Mo rí iwájú currency ó ń kọrin fún currency wọ̀ báyìí ó mi rí. Àkọ́bí Òṣùpá yẹn náà ń ṣàgbàjá. Àṣírí orin ohun ṣàlẹ̀ mi ń kọ́ wọn. Bí Barusati bó ṣe kọ́ mi ní àṣírí. Àwọn tó ń tẹ̀lé Bàrí láti kékeré oníkálukú wa ló fún ní àṣírí kọ̀ọ̀kan nínú iṣẹ́ orin. Èyí tó mú kéwàá ní ultimate ó yàtọ̀ sí tiwa àwọn ọmọ. Èmi kì í sọ nǹkan tẹ́mi ò mọ̀. Èyí tó wá fún mi bàbá àzùlí akéwà gan mọ́. Mọ̀mọ́ kéwù ṣe ń gba àṣírí ọlọ́wọ́ àfa. Láṣẹ gbàṣírí yẹn ní kọ̀ọ̀kan bàbá àzùlíà. Ẹni tó mọ ṣẹ̀fí ò mọ sọ́nísọ́ní.
mọ̀ sọ́nsọ́ ni kò mọ gẹ́ńjà yìí. orin òkì ṣe kákọ̀ máa ń lanu kan ní mọ́mọ́rin kan àbí mo lóhùn kan káwọn máa hàn bí ẹ̀ta. káwọn ní mọ́mọ́rin kan mo lóhùn lágbájá ò lóhùn yọ bàyẹ ní ìmọ̀hùn tí ò mọ́rin. gbogbo bàbá ẹni ẹ bá rí ẹ mọ bí èdè tí ń bá pẹ́ ó ṣe fẹ́ dà àbùkù kan. tẹ́ ẹ bá bí wọn tí ò bá yé wọn ẹbí bàbá wọn tẹ́ ẹ bá bí bàbá wọn tí ò bá yé bàbá wọn ẹbí bàbá ńlá bàbá wọn. ìyá bàyẹ ní ìmọ̀hùn tí ò mórí. sọ́ọ̀mọ̀ fohùn rẹ̀ sùn rárá ni àbọ̀mọ̀ èké. bóyá tó o bá lóhùn tó o mórí gan lọ máa sunkún wọn lé olókùú àbí kò máa sun ẹkún ìgbéyàwó. mo tẹnu mọ́ yá bàyẹ ní ìmọ̀ ohun tí ó mórí. mo lóhùn ju Saheed lọ fóun yẹn kọrin káyéjò. èmi kì í ṣe olóhùn kan bàbá Súríyá. mo lóhùn tó dynamic Saheed Òṣùpá mo wà dimensional. kò sórí ní ilé kọ́ mo lè kọ́ ju tó wọ́n tún kọ́ fújì. musician Saheed mo tún kọ́ gospel Saheed Òṣùpá. ìyọ̀gá nìkan lè rí ìfújì Òṣùpá lágbẹ̀dẹ orin. ìyọ̀gá nìkan lè rí ìfújì Òṣùpá lágbẹ̀dẹ orin o. kò mọ̀ láfiwé Incomparable Òṣùpá ò lẹ́lẹ́gbẹ́. nínú olórin kò láfiwé Incomparable Òṣùpá ò lẹ́lẹ́gbẹ́ o. làwọn lọ́gbọ́n fi l'Òṣùpá ṣòmọ̀ kàyéfì lọ́rọ̀ ẹ jẹ́. làwọn tán lọ́gbọ́n fi l'Òṣùpá ṣòmọ̀ kàyéfì lọ́rọ̀ ẹ jẹ́ o. you have become oracle of music. ó ti dé ìtì òṣà orí. you have become oracle of music. ó ti dé ìtì òṣà orí o. olùwàkọ̀rẹ̀dẹ̀ o àtẹ̀ká o ní ìyọlọ́lá o sálúbàtà ní ìyọlọ́rọ̀. ìbàfọ́lẹ̀ lókè lẹ́nu mẹ́rẹ̀. ìbàláwù tó ṣe dandan. ìbà lọ́ba níjòkó ìbà lóye lóye. ìbà ní kìnnìkì ìbà lọ́jà lọ́jà. egungun ńlá mojúbà òṣàòjà mojúbà. oníṣègùn ayé mojúbà adáhùnṣe mojúbà.
fi satika wa jalaluka jalla jalaluka.